Wọ́n máa lọ lé ilẹ̀ tíṣù o. Wàhálà ti dé báyìí. Ẹ ṣe oṣù lásán lèmi náà rí bí ìrìn tọ̀tún. Ẹ ṣe oṣù lélẹ́yìn náà. Kí ló wá gbé bàtà ẹsẹ̀ ọ̀tún? Ṣé wọ́n mọ̀ pé ẹni tí ó bá jẹ gbẹngbẹ yóò tilẹ̀kùn gbẹngbẹ ni? If you push me further, you will bring out the animal in me. Don't give a damn! Don't tell me that nonsense, man. Ọkọ ló wá fẹ́ ní bàtà lẹ́nu. Bàtà ṣe wá dológun àwa kiri. Ṣé bá jọ bọ́ bàtà lẹ́ẹ̀ bí sìn ni? Ṣọmọ kékeré ni mi ṣọmọ dédé wù mí kí n máa fẹsẹ̀ máa rìn ni. Your bàtà, your shoe, I mean your shoe. Ibi dẹ́ ẹ bá fi ẹsẹ̀ kan bàtà tèmi sí ẹ lọ́rẹ̀ mú jáde o. Bí bẹ́ẹ̀ kọ́, nǹkan ṣe. Bó ṣe yẹ kó rí nìyẹn. Ibi mo sọ fún wọn pé bàtà àlejò ní kí wọ́n máa lò. Gbogbo èèyàn máa gbá máa ro gbogbo ẹ̀. Bí gbogbo èèyàn bá gbọ́ nǹkan ṣe. Níbi tí àgbàlagbà bá jókòó sí báyìí, tí ọmọdé bá gbé àkàbà tó bá gun ibẹ̀, kò lè rí nǹkan kan. Mo ríre mo ráàánú gbà ó ṣe mí lóore mo ríre gbà ó. Olúwa mo dúpẹ́ ẹ̀mí, mo dúpẹ́ pé mo la inú ọ̀rọ̀ jáde, mo dúpẹ́ pé mo gbé apá ó ṣe é gbé, mo dúpẹ́ pé mo gbé ẹsẹ̀ ó ṣe é gbé, mo dúpẹ́ pé a dá ọjọ́ pé a dá ìgbà kò kì í ṣe mímọ̀ ṣe wa bí kì í ṣe pẹ̀lú àyànfẹ́ ẹ̀wọ̀ bàbá lókè kábíyìn ò sí Elédùmarè. Ẹ ṣé gbogbo ẹ̀yin ìyá ẹ̀yin bàbá, mo fi àsìkò yìí mo fi ń kí yín pé ẹ kú dédé àsìkò yìí. Ètò Gbajúmọ̀ lètò tá a tún mú wá fún yín. Èmi dẹ̀ lọ́mọ yín olólùfẹ́ yín àyànfẹ́ yín Adédoyin Kúkọ̀yí. Èmi lọ́mọ olómi méjì ọmọ àtẹ̀kànmọ́lẹ̀ pọ̀kan ìkan mímu ìka ìmọ̀ ọmọ aládé mẹ́rìndínlógún. Èmi lọ́mọ àròbí ọmọ àtòrì ìkòdú ọ̀gá aṣàlẹ̀jẹ̀jẹ̀ bí ẹni tí òróbìnrin rí bí ogún bí ọgbọ̀n ńkọ́ àyà wọn bẹ nílé. Àlejò wa lórí ètò lénìí màmá wa ni wọ́n, olólùfẹ́ wa ni wọ́n. Ẹ̀yin náà mọ̀ pé àdúrà àyà ní gbogbo ìgbà ó ṣe pàtàkì, ó ṣe kókó nílé ayé ọmọ. Ní gbogbo ìgbà tá a bá rí màmá yìí ni wọ́n máa ń ṣe àdúrà fún wa. Ìyá gbogbo wa òun ni wọ́n, ìyàwó gbogbo àwọn ọkùnrin nídìí iṣẹ́ tíátà òun ni wọ́n. Ẹ jẹ́ kí màmá máa wọlé bọ̀ ká bẹ̀rẹ̀ ètò nítorí èmi tiẹ̀ ní ìbéèrè tó pọ̀ láti bi wọ́n. Àwọn náà ní wo Doyin èmi gan ti múra yín wá. Màmá ẹ máa wọlé bọ̀ ẹ jẹ́ á bẹ̀rẹ̀ ètò. Mami, ó ga, mo nífẹ̀ẹ́ sí ọwọ́ tẹ́ fi gbé wọlé yìí. Ẹ káàbọ̀ sórí ètò Gbajúmọ̀ màmá. Gbogbo ìgbà tá a bá rí yín nínú wa máa ń dùn nítorí sí ọ̀pọ̀lọpọ̀ wa ìyá dáadáa òun ni yín.
lágbára lọ́wọ́ Ọlọ́run wá nídìí ìyá wọlé àlejò ń bọ̀ àjíǹde ara àtúbọ̀ máa jẹ́ àgbáyé adẹ̀ dálẹ̀. Mo fẹ́ kẹ́ kí àwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò wá lọ́wọ́ nílé báyìí. Ẹ̀yin olólùfẹ́ mi lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin ẹ ṣé mo dúpẹ́. Mo ń fi dédé àsìkò yìí kí yín pé ẹ kú dédé àsìkò yìí o àjíǹde ara máa jẹ́ ọ̀dẹ̀ òdòbí. Ẹ ṣé ó ní orúkọ tí gbogbo wa mọ̀ yín sí àmọ́ pé kì í ṣe orúkọ tí ìyá àti bàbá sọ yín nìyẹn. Fún àǹfààní àwọn tí wọn ò mọ orúkọ yín mo fẹ́ kẹ́ dárúkọ yín fún wọn kẹ́dẹ̀ sọ ọmọ bíbí ìlú tẹ́ jẹ́. Orúkọ mi ni Mọ́rẹ́níkẹ́ Aláùsá Sulaiman. A bí mi ní ìlú Lágàsà Ìbẹ̀jú Lẹ́kì. A bí màmá mi ní ìlú Ẹ̀pẹ́. Ọmọ bíbí ìlú Ẹ̀pẹ́ níyá mi. Ọmọ bíbí ìlú Lágàsà ní bàbá mi. Ìyẹn fi hàn wípé ọmọ Èkó pọ́nbélé òun ní Lagos. Màmá wa báwo ni kékeré yín báwo ló ṣe lọ? Kékeré mi náà kì í ṣe pé ó lọ rẹpẹtẹ náà tó yẹ. Ọ̀dọ̀ ìyá bàbá mi ni mo gbé dàgbà. Ìyẹn ní níbo nìyẹn? Nílùú Lágàsà. Ṣé ẹ lọ sí iléèwé kankan? Mi ì lọ sí iléèwé ni màá wí. Nítorí pé mo wà ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Alábídí ni ìyá bàbá mi yẹn sick. Bàbá mi wá sọ pé àwọn ò lè jẹ́ kí ìyà jẹ màmá àwọn nítorí ẹsẹ̀ ló ń dùn wọ́n. Nírètí pé bóyá wọ́n bá tó gbádùn wọ́n bá gbádùn máa padà sí iléèwé. So wọ́n dá mi dúró. Bá a ṣe wọlé third time báyìí tí màá bọ́ sí primary 2 torí ipò kejì ni mo gbé. Bá a ṣe wọlé báyìí ni nǹkan yẹn dé tí wọ́n dẹ̀ ní kí n lọ dúró ti màmá àwọn. Màmá yẹn ni mo tọ́jú títí tí mo fi di ẹni ilé ọkọ. Tí mi ò fi kàwé. Àwọn tíṣà wa máa ń wá ń gbà náà wọ́n wá mi wá wọ́n sọ pé ẹ̀kọ́ ọmọ yìí ìwé ẹ̀yẹ kó kàwé ọmọ yìí mọ̀wé torí inú Alábídí yẹn wọ́n máa pè mí wá sí kíláàsì àwọn primary 2 wọ́n á ní kí n ka signboard fún wọn bóyá wọ́n ti ní kọ́ wọn kà wọ́n mọ̀ ẹ má débẹ̀ èmi dẹ̀bẹ̀ kàkàkàkàkà máa kà wọ́n á wá fún mi ní ẹgbàá. Wọ́n á ní kí n nà wọ́n. Àmọ́ wọ́n jù mí lọ mi ò wá nílé nà wọ́n dáadáa. Tíṣà wa gbẹgbà lọ́wọ́ mi wọ́n á nà mí. A ní ṣe mo rí báwọn ṣe nà mí yẹn bẹ́ẹ̀ ni kí n ti lọ nà. Nítorí tá a bá jáde. Tí wọ́n bá dènà dé torí ẹ̀ ní mi ṣe kí n lè àmọ́ wọ́n bá nu máa wá máa ṣọ́ wọn. A bá jáde bírèkì ó ṣeé ṣe kí n má bọ́ ta tàbí kí n bọ́ ta kí n bẹ̀rẹ̀ sí ní lọ bẹ̀ wọ́n pé má bínú ẹ mọ̀ pé mo fẹ́ náà nílé ẹ̀kọ́ yẹn. Màmá wa ọdún wo ni ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà àti pé kí ni òǹfà tó fà yín wọnú ẹ̀? Iṣẹ́ tíátà yẹn ó dàbí pé inú ẹ̀jẹ̀ ló máa ń wà torí kò sí ìran mi tó ṣe rí ìran mi tó wá ń ṣe ń sìn wọ́n rí àwòkọ́ṣe rere látara yín lára mi àwọn eré àbí ẹ̀ fi ṣe báyìí. Mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ní 1982 lọ́dọ̀ Koko Zaria kọ́lọ́n kò foríjì. Àmọ́ àwọn ọmọ mi ò ní bàbá àṣà kan lọ rìhásà àṣẹ nǹkan kan. Bí mo ṣe dúró mi tí n bá dé báyìí lámì máa sọ̀rọ̀ yóò dúró àtàjà gbé o ògìní kan àti àmì ìlọ́mọ. Nígbà tó tún di 93 ó tún ń mì wọ́n á tún wá lọ join àwọn Dẹ̀yìndé wọ́n ti ṣe Gbòǹgbò Ẹ̀ṣẹ̀ part 1 ìgbà tó máa ṣe 2 ni mo lọ join wọ́n fi mí ṣàbúrò Dẹ̀yìndé ẹ ṣe
a ṣàtúnṣe yẹn títí ní ẹ̀ ò tún rọgbọ kan díẹ̀ gbà tó di 96 mo promote ìyàwó ọ̀gá ẹ mọ̀ mi ò mójútó ẹ̀ wọ́n gbá mi lójú wọn kọ́ ọ̀bọ ẹ̀jẹ̀ jáde lọ́dún náà lọ́hùn. mo ní mi ò ṣe mọ́ mo tún àgbà tí mo padà wálé yẹn ṣe mo tún wá promote Pasuma ní 96 yẹn náà àwọn tó tún bá mi ṣe Taekwondo náà tó ló bá mi ṣe MC yẹn tún fọ́kọ̀ ó dúró sórí stage pé ẹ wò ó ẹ má sọ tíkẹ́ẹ̀tì yín nù ẹ bá ti sọnù ẹ bá tún mi gbà ní o kẹrí gbogbo àwọn tó rọ jáde ní 12 to 3 yẹn Ọlọ́run fún àwọn tọ́jọ́ wà ní àti ṣọ́ọ̀tì. Ọlọ́run má di aṣòwò ṣọ́ọ̀tì. mo wá ní no more entertainment mi ṣe mọ́ àti tíátà àti kíní kan mi tẹ̀ ṣe mọ́ mo á lọ lọ́dún méje nílé. nígbà tó di ìyá 2002 ó tún wù mí kò tí ì wù mí mo lè sùn kí n lálà pé mo ń àtì nígbà yìí wà ní àlá tí ò lè ṣe mi ṣe mọ́sẹ̀ pàtó bá di ìyá 2003 kíní ìyá mi ò gbà mọ́ wọn ni mo tún fẹ́ padà wọn á gbéra ńjọ́ náà wọ́n máa kàn wá ní àdúgbò wa à ń pè é Yàwúrà oní tíátà ni wọn ni mo fẹ́ padà ìyẹn pariwo gbà àmàdúpẹ́ tíátà dáa kíní kan wọn ni mi ò fẹ́ wọlé gẹ́gẹ́ bí ọmọọṣẹ́ mo fẹ́ wọlé pẹ̀lú lídà yẹn padà ni mi ì dẹ̀ fẹ́ kéèyàn embarrass mi wá mú mi lọ sọ́dọ̀ wọn olórí yẹn nítorí pé amọ̀nà ìṣí kì í ṣamọ̀nà kí ni wọ́n ti ṣe mo fẹ́ ṣe gbogbo ohun tó ń ṣe bọ̀ látẹ̀yìn àwa gbéra òdìlé ìyá Rainbow adébẹ̀yà àbá akúòmbẹ òdìlé Yínká Quadri ó ń gbé ní Kano Street ńgbà yẹn gbà tí màá fi débẹ̀ kí ni mo bá Jídé kò sọ̀kan nílé yẹn mo bá kí wọn bá ní mo fẹ́ padà ẹ̀yin ká rò pé bóyá mo fẹ́ padà pé ẹjọ́ ẹ máa lò mí o wá ní ẹ kò burú náà but ẹ̀yin ẹ máa wá sí kákọ́sì wa tẹ bá ń wá tán bá ń rí yín kì í ṣe pé kẹ máa wá kó doṣù méjì kẹtù kó wá ẹ máa wá déédéé tán bá rí yín á máa lò yín o kò ń ṣe yẹn ni mi bá wa mo fẹ́ padà kí ni wọ́n ti ṣe mo fẹ́ ṣe àwọn ni tó bá jẹ́ bẹ́ẹ̀ kí n lọ wo olókà tó bá wù mí kí n gba gbogbo dọ́kúmẹ́ntì ohun tó bá ti ṣe máa sọ máa sanwó ẹ̀ máa dẹ̀ fún mi ní dọ́kúmẹ́ntì kákọ́sì tó bá wù mí nígbà yẹn kí n kówé mi lọ síbẹ̀ wàá ní òkè mo wá délé mo lọ rò mo rí pé Ṣómólú ló kà ní mo wà tẹ́lẹ̀ tí bá ní kí n lọ síbòmíì àjòjì ni mo ń lọ jẹ́ ńbẹ̀ mo wá padà sí Ṣómólú mo wá wá chairman wa kan Ìnáńjó ló wà lórí oyè ńgbà yẹn mo wá wá kan Ìnáńjó wá ṣe gbogbo àlàyé fún mi àwọn membership card àbí kílẹ̀ ṣe ń pè ọjà mo gbà láti yẹ ọdún yẹn mo ní kó ṣí owó ẹ̀ fún mi délẹ̀ wọ́n ṣí mo gbà mo sanwó ọdún yẹn délẹ̀ mo ṣáà san gbogbo ohun tán ní kí n ṣe. bẹ́ẹ̀ sí bí ìrìn àjò yẹn. mo tún wá rò pé ọdún fáwọn mi àmọ́ àjòjì náà ṣì ni mo tún padà sí Ṣómólú kákọ́sì àwọn ìgbà yẹn Fádèyí láti máa ń ṣe àwọn òtòlò jògẹ́ nǹkan kan yẹn ní Fádèyí kákọ́sì Ṣómólú lóka náà dẹ̀ ni wọ́n padà sí. ṣé bí ìrìn àjò tíátà bó ṣàṣe wá bẹ̀rẹ̀ ní pẹrẹwu fún yín láti 2003 yẹn bí ẹ ṣe kúrò nínú ẹ̀mọ́ nìyẹn. mo jóye Abidjan àgbò tó tàdí mẹ́yìn ó lọ mú agbára wá ní. lọ́jọ́ wa ni. ọdún wo wá ni ká sọ pé ẹ̀yin gangan fúnra yín ẹ gbé iṣẹ́ ara yín jáde. mo gbé iṣẹ́ ara mi jáde ní 1996 ìyàwó ọ̀gá. ìyẹn làlákọ̀ọ́kọ́ ṣe mọ̀ pé láàrin ẹ lọ sinmi díẹ̀ ẹ tún wá padà
ní 2003 yẹn iṣẹ́ wo lè kọ́kọ́ gbé jáde bẹ́ẹ̀ láti gbà yẹn. Ẹ̀san. Ẹ̀yin lẹ ní eré yẹn. Ẹ̀san ni Lady Prince ló tà. No, sorry. Ìtì kọ́kọ́ ṣe ni Lady Prince ta. Holy Crown ló tà. Ni wọ́n ta Ẹ̀san yẹn. Ọdún wo nìyẹn 2003 àbí 2004. And 3 náà ni. Ọdún tẹ padà yẹn náà lẹ́gbẹ̀ẹ́ tó yẹ mo tẹ̀ kọ́kọ́ ní máa lọ́dún kan délẹ̀ kí n tó produce mo fẹ́ mọ ohun tó jẹ but kí ni ẹ̀mí mi yìí ó tún gbé tó mo tún ṣe April ni mo ṣe ní 2003 yẹn ẹ ṣe màmá wa. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Màmá ẹ jẹ́ ká wo díẹ̀ nínú iṣẹ́ tẹ́ ẹ ti ṣe sẹ́yìn tá a fẹ́ fi hàn àwọn olólùfẹ́ yín pé màmá wọn sọ lẹ́ẹ̀kan ní Abìjà làwọn àgbò tó tàdí mẹ́yìn ni ó lọ mú agbára gidi wá ẹ jẹ́ àlọ́. Mọ́mí ọ̀rọ̀ àwàdà kọ́ nílẹ̀ ọ̀rọ̀ tó ọ̀rọ̀ màá ní. Nígbà tẹ́ ẹ pè mí pé gbọ́dọ̀ má wà ní ṣé wàá bá yín ẹjọ́ tó ní ọlọ́run. Ẹ wọ́n bá ti fa fàfà lókè náà àti fa fà lápòkè tàbí fa nísàlẹ̀. Àwàdà kọ́. Ìkànnì ẹ̀ o ìkànnì ẹ̀ ò rẹ́ mi sọ fún ẹ ọ̀dọ́ wo àṣẹ èèyàn nìkan ìka máa lè yan o ní rẹ̀ tí wọ́n sọ fún mi pé wà fún mi ní ìsọ̀ márùn-ún tó wá délẹ̀ tó sì tó á ní rárá ó dà mo fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ ṣé lóòótọ́ ṣé ó sọ fún mi pé wà fún mi sọ márùn-ún àbọ̀sọ. Màmá ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ẹ bá kópa nínú àwọn eré yìí ṣé nípapà yìí tó jẹ́ àwọn iṣẹ́ tiyín àwọn ìtàn tí ẹ máa ń gbé jáde ṣé àwọn nǹkan tí ó ti ṣẹlẹ̀ sí yín rí ni àbí tó ṣẹlẹ̀ sẹ́ni tó súnmọ́ yín àbí ẹ kàn máa ń ro àròsọ ẹ wò pé ó yá ìwọ wá bá mi kọ ìtàn yìí sílẹ̀ ẹ wà pò pọ̀ àdòdìndè. Ẹ ṣe rí èèyàn tó bá ṣe jẹ́ òṣèré orí ìtàgé yìí tá à ń kọ́ tán tá à ń ṣe ó yẹ ká mọ̀ pé ohun tá a fẹ́ kọ yìí kò sọgbọ́n máa ṣẹlẹ̀ séèyàn kan àwa gbọ́pọlọ kalẹ̀ à kọ́ à ṣe ní tẹ́yìn olóyìnbó ń pè ní ríìlì à jẹ́ kó jẹ́ bí ipò tọ́ gbọ̀ngbọ̀n torí pé fíìmù mi ò tí ì jáde rí torí máa ń fi nọ́mbà mi sí fíìmù mi kọ́ máa pè mí pé màmá àmọ́ máa ṣe kíní yẹn ní ṣe pé ojú rí gan o kíní kan dá wọn láàmú kíní kan máa jẹ́ kí gbẹ̀yìn ẹ̀já yọ wọ́n á wá pè mí àwọn tó wò pé màmá ìtàn yẹn fíìmù yẹn ó dàbí pé àjìjọ ń gbélé. Tóró ti ṣẹlẹ̀ sí wọn rí. ìtàn mi gangan ni ẹjọ́ máa ẹ bá mi gbàdúrà nǹkan tó ẹni yẹn náà tó wá bó ṣe wá dáa fún gbẹ̀yìn yẹn kí tó ọ̀rọ̀ tèmi náà jábẹ́ máa dẹ́ ṣàdúrà fún. Ẹ ṣé Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Màmá nísìnyí a fẹ́ lọ sí abala ẹ̀yin àti àwọn olólùfẹ́ yín níyì tí a fi àyè sílẹ̀ fún wọn láti béèrè ìbéèrè àwọn tó ní béèrè ní àwọn tí wọ́n dẹ̀ fẹ́ gbóríyìn fún yín àwọn náà wà. Abala yìí là ń pè ní ojú abẹ ṣé ó yá ká sojú abẹ ń kò. Ó yá. Ojú la rí abana 1 mo máa ń gbádùn eré yẹrẹ kó dáadáa lórí TV eré wọn impress mi gan ó máa ń dùn mọ́ mi gidi gan ọlọ́wà pẹ̀lú wọn àgbà wọn á dalẹ̀ o gbogbo nǹkan ni wọn ò ní dàrú ọlọ́tọ́jú àwọn ọmọ wọn o ọlọ́wà pẹ̀lú wọn o wọn máa rí ṣe o ọkọ̀ bàdàbà kò ní ṣá wọn lẹ́sẹ̀ o ọlọ́run ní gbóhùn wọn o agbá wọn ò ní rọ ẹsẹ̀ wọn ò ní rọ o wọn máa rí ṣe o mo dẹ̀ ń gbádùn ètò Gbajúmọ̀ lẹ́tọ̀ ọlọ́run yín lọ́wọ́ o ṣe tí náà ní jóná o. Àwọn olólùfẹ́ yín nìyẹn tí wọ́n gbóríyìn fún yín. Wọ́n ṣe o. Màmá ọ̀pọ̀lọpọ̀ wa ìyẹ́rẹ́kọ la mọ̀ yín sí níbo lórúkọ yẹn tiẹ̀ ti jáde. Nínú fíìmù náà ni nígbà tí mo lọ join Ìdẹ̀yìndé mo ṣáà máa wá ṣìfù kan lọ́lé tó máa help mi ìgbà yẹn bọ́ sí àkókò tí Balógun jó wọ́n wá jẹ́ pé mò ń tajà ń bẹ̀ wọ́n á ń wá ràn lọ́wọ́
so mo wá lọ sílé chief yẹn ìgbà tí mo débẹ̀ mi ìbá ń lé ìyàwó ẹ̀ ni mo bá àmọ́ ó welcome mi dáadáa wá ní pé kí n dúró wọ̀n ní pẹ́ dé wọ́n dẹ̀ béèrè orúkọ mi ibi tí mo ti wá mo ní Eréko ni mo ti ń ta aṣọ ní Èkó ìṣègbà tọ́kọ ẹ̀ dé wọ́n kí wa wọ́n bá wa ń pálọ̀ ó wá ní ẹ ti lálejò madam Eréko ìgbà táwa ṣe tán tó di lálẹ́ ẹ mọ̀ kí ni VHS gbangba yẹn là ń lò gbà yẹn wọ́n wá fi kinní yẹn sí gbogbo wa pé sí pálọ̀ Dẹ̀yìndé ó ṣáà wọ́n sọ débi ó ṣáà já sí pé wọ́n ń béèrè yín o madam Eréko wọ́n ìbẹ̀rẹ̀ sí pé mi yé ẹ má pè mí Eréko kí ni ẹ̀rẹ́ ni wọ́n rọ ní tíátà ọjà tẹ́ bá ní kọ́ máa rà báyìí. òun náà máa kówó lé lórí. tó ní òfẹ́ yẹn gan ọ̀rọ̀ máa tẹ̀ra mọ́ ètò ẹgbẹ́ mi kí ló dé èmi ò jẹ́ kí ni kan Eréko yẹn ṣá òun lábàá máa pè é òun máa pè mí títí tó fi dé ní. àdúrà ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí òun ni pé iṣẹ́ téèyàn bá ń ṣe kó fi lé ọmọ lọ́wọ́ ṣé kankan nínú àwọn èso tí Ọlọ́run fún yín ṣé àwọn náà wọ́n tọ ipasẹ̀ iṣẹ́ tẹ̀yàn láàyò. wọ́n ṣẹ̀ṣẹ̀ ọmọ tàjọ wá yẹn sin ọmọ bíbí inú mi òun náà mi ti ń mú mọ ọ̀nà yẹn àwọn ọkùnrin yẹn ni wọn ò tí ì rí àyè tó àyè ò sí fún wọn tó yẹn àmọ́ wọ́n láìkì láti pé màmá pàtí wọ́n yìí wà lẹ́nu iléèwé gbogbo wọn ló ń bá mi ṣe. wọ́n bá yín ṣe. àmọ́ ń sìn wọ́n ti dẹni ara wọn ìyàwó kíníkankíná ẹ̀jẹ̀ mọ ọ̀rọ̀ ṣẹ́ wa yìí tó bá ṣe bí aláàrú lóyìnbó o lè ṣe bí adégbọ̀rọ̀ lọ́jà ọba o ní láti ní àforítì àti ìfaradà kó tó lè dọ̀bẹ̀ so nǹkan tó yìí ṣe wọ́n nìyẹn. nínú ọ̀rọ̀ yín màmá ẹ jẹ́ kó máa yé wa pé nígbà tẹ́tí ẹ máa bẹ̀rẹ̀ ẹ lọ sí abẹ́ àwọn ọ̀gá kì í ṣe ọ̀gá kan kì í ṣe méjì tẹ́ ẹ dárúkọ fún wa àmọ́ kí la rí nísìnyí ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣàwọ̀ àwọn ni wọ́n ti wọ inú iṣẹ́ yìí ẹ̀yin gẹ́gẹ́ bí àgbàlagbà kí ni àwọn nǹkan tẹ́ ẹ̀ ń rí torí àwọn aráalé wọ́n ń wò a dẹ̀ ní pé àríkọ́ṣe òun la fẹ́ jẹ́ fún wọn ní tàwọn ọ̀dọ́ wa ní ìsìn ní pàpà àwọn obìnrin tí wọ́n ń wọ inú iṣẹ́ tíátà yìí kí ni àwọn ìgbésẹ̀ tẹ́yin ń gbé gẹ́gẹ́ bí màmá gẹ́gẹ́ bí àgbàlagbà tó ti rí ìrírí ayé dáadáa kí ni àwọn ìgbésẹ̀ tẹ́ ń gbé láti rí pé gbogbo àwọn nǹkan tí ò dáa tó ń ṣẹlẹ̀ nínú iṣẹ́ yìí ó di ohun àfisẹ́yìn tẹ́gùn fẹ́ aṣọ. àwọn ọmọ wa náà pàápàá àwọn obìnrin wọ́n ṣòro díẹ̀ láti bá sọ òdodo ọ̀rọ̀ kí olúwa padà dé ní àrífín àmọ́ síbẹ̀ náà àní ṣaláì máa wí tèmi bá dé location n bá rí téèyàn kan wọ ohun tí ò tẹ́ mi lọ́rùn àbí ìbúra kan tó le jù tèmi àbí bákan máa ń sọ àwọn ọmọ kírù yẹn tẹ̀ ti dá mi mọ̀ mi gbọ́dọ̀ dé location kan ságì bá ti dé báyìí wọ́n máa ń fa ságì. kọ́ ságì. bá ti dé báyìí yèrè kò ti dé wọ́n máa ń fa ṣòkòtò wọn ni àjẹbẹ́ máa kọ́kọ́ gbé gbàdì fún ọ a ní kí ló ń ṣe yín ṣẹ́yìn ọmọ pọmọkọ́mọ ló ń ságì ẹlẹ́wọ̀n ló ń ságì nílùú òyìnbó òun náà fi ń dáwọn ẹlẹ́wọ̀n mọ̀ ìhó mi ìpè tó bá ti dé gọ́tù ọba lọ lóyìnbó inú ẹ̀wọ̀n ló ń lọ torí pé ó ti gbé bẹ̀rẹ̀ sí ní pèsè ẹ̀wọ̀n lẹ́ẹ̀fún rẹ̀ ń bì so wọ́n ṣàtúnṣe. àwọn ọkùnrin ò tiẹ̀ ń jẹ́ kí ní gbogbo àmọ́ àwọn ọmọ wa obìnrin yẹn try but síbẹ̀ náà a máa ń sọ wọ́n dẹ̀ máa ń gbà sí wa lẹ́nu náà. iṣẹ́ ayọ̀ iṣẹ́ ìdùnnú òun lẹ yàn láàyò àmì ẹ̀yẹ bíi mélòó lẹ ti gbà láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí kò ló ń kà. akókúnlé èmi ò dé ń lọ. lókè òkun kọ́ màmá. ó yẹ kí ti gba èmi ni mi ò lọ mo ti lọ rí gbogbo yín ti mọ̀ pé eré kò di lọ lóyìnbó rí ó tó torí ohun tó ń gbé wọn lọ yẹn ìjayà burúkú ló ń jà mí. ìyẹn bàálù ó máa ń jẹ yín láyà.
ó máa ń já mi láyà mo wá tẹ̀lé orin Kollington. Àlọ́ ikọ́. Ó ní ilẹ̀ yìí ni n ó ti là o nílẹ̀ yìí ni n ó ti là o gbà tí n bá gbèrò pé kí tẹgbẹ́ mi máa dà o ilẹ̀ yìí ó ti tó o ṣe rí ìtẹ́lọ́rùn lójú láyé Nàìjíríà yìí máa jọ mí lójú o ìlú mi yìí ó ti jọ mí lójú jù mo lọ sí ìlú òyìnbó ọ̀hún gbà tí máa lọ ọ̀sẹ̀ mẹ́ta ó ti sú mi dé mò ń ka ọjọ́ tó kù ọjọ́ yẹn dàbí 100 years kò ní pé so àwọn ọmọ mi wà lọ. Lágbára lọ́wọ́ Ọlọ́run. èmi rọra dúró mi báyìí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ màmá wa Ìyá Ereko ṣẹ́yìn ní ìbéèrè tẹ́ fẹ́ bi wọ́n ẹ má wò pé màmá dẹ̀ ti wà báwo la ṣe wá fẹ́ béèrè ẹ wo nọ́mbà àti àdírẹ́sì tó hàn yẹn ní ojú amóhùnmáwòrán yín ẹ fi àwọn ìbéèrè ẹ fi ránṣẹ́ ẹ pè wá lórí aago ẹ jẹ́ kó yé wa wípé ẹ fẹ́ kí màmá tún wá sórí ètò wípé ẹ̀yin ní ìbéèrè tẹ́ fẹ́ bi wọ́n èmi dẹ̀ ní ìdánilójú pé tá a bá pe màmá lẹ́ẹ̀kan sí wọ́n á jẹ́ wa níhò ẹ ṣé Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Orúkọ mi ni Ìrètí Ọ̀sàyẹmí ètò Gbajúmọ̀ lẹ̀ ń wò lórí ètò yìí ẹ rí oríṣiríṣi àwa gbajúmọ̀ ẹ ní ẹ̀tọ́ láti béèrè gbogbo ìbéèrè tó bá wù yín nípa wa àwa wà ń bí gbogbo ìgbà tẹ́ bá ti ń béèrè a máa wá a máa dá yín lóhùn ètò ní Gbajúmọ̀ ẹ má fọwọ́ kan o ẹ ṣáà máa wò lóòrèkóòrè ẹ ṣé ẹ̀yin olólùfẹ́ mi. kí ló bá ìyàwó ẹ̀rọ ẹ̀ ní àjọṣepọ̀ ọkọ mi jọ nítorí Ọlọ́run kí ló fẹ́ tí mi ò fún ẹ wọ́n wájú rèé ó wà nínú ẹ̀gbọ́n nǹkan tí mo mọ̀ pé taste ẹni wo ẹ̀yìn rèé nítorí tiẹ̀ ó ti kọjá lẹ́kùn yìí kí ló tún wá fẹ́. mo fẹ́ kí èmi àti ẹ máa ṣe bí ìwà àtìyàwó ẹ̀ ṣe ń ṣe lẹ́nu dọ́mẹ́ta. wọn ń ṣàgbìyànjú àtọwọ. Will you shut up Yomi? ní òkú bá ṣe máa ń ṣe gbogbo ìranu ẹ ó máa dé pẹ̀lú ìyàwó tèmi. mo fẹ́ kí ràn mí lọ́wọ́ kí mi náà lè jókòó pẹ̀lú àwọn lọ́balọ́ba ká lè jọ máa jíròrò ká jọ máa jẹun nínú abọ́ kan náà. ó mọ̀ pé kéèyàn tó ṣiṣẹ́ kó tó dákọ́ ní iṣẹ́ gidi ni kéèyàn tó jẹ ọ̀pọ̀lọpọ̀ ọ̀yà kí wọ́n tó máa pèèyàn léèyàn kì í ṣiṣẹ́ kékeré o. ọ̀rẹ́ ti yé mi nǹkan tó fẹ́ kí n ṣe yẹn mo ti mọ̀ wọ́n èso onílò mi fún ẹ èso onígbára mi lò láti gbé ọwọ́ mi sókè láti fún ẹ létí àbí láti lù ẹ. Ọlọ́run wèrè máa yìí. kábùrù ẹ kò káfílájà lọ́wọ́ ọ̀rọ̀ yóò ní wọ̀ láíláí get out of this place now. Màmá abala tẹ̀yin àtàwọn olólùfẹ́ yín la fi sílẹ̀ yẹn èyí tó kàn ní ìsìn tá a fi ń dára wa lẹ́kọ̀ọ́ nípa àṣà ìṣe àti èdè Yorùbá òun la fẹ́ wọ̀ yìí abala yẹn là ń pè ní ṣó láyà ẹnu tèmi Adédoyin ọmọ yín tó jókòó síwájú yín kò tí ẹ gbà láti bí yín. èmi wà láyà èmi ń tanra bí jẹ nígbà tí bá bèrè tí ń bá mọ ẹ kú nídìí èmi mọ́lẹ̀ mi ẹ̀mí ni má lọ ní ìkànnì fún yín lẹ́bùn púpọ̀ ni. ó gbé wọn ó ti dá. ṣé yíṣùkú tó wà níwájú èmi àti ìbéèrè mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà níbẹ̀ mẹ́ta lẹ láǹfààní àti mú màmá ó yá. èyí. ẹ̀yà mi béèrè yín mà. ẹ tún ń pò pọ̀ tó bá lọ jẹ́ ìtò lélẹ̀ mú mẹ́ta ni kẹ́ mú papọ̀ lẹ́ẹ̀kan náà mo fẹ́ kẹ́ mú mẹ́tẹ̀ẹ̀ta. ebi mo ti sọ tẹ́lẹ̀ pé mi ò dáyà gbogbo yìí ti bọ̀ bẹ́ẹ̀. ẹ ṣe mà ẹ jẹ́ kí mi gbà. ẹ ṣe mà. ìbéèrè kẹta tó jẹ́ àkọ́kọ́ àwọn ìlú Yorùbá wo ni ó jẹ́ pé tí òjò bá pa wọ́n ohùn wọn ò nítorí ẹ̀ yí padà. ìlú ni o ìlú Yorùbá bẹ́ẹ̀ ni ìlú tí wọ́n ń lù bójú bá pa wọ́n láti èní dọ̀la ohùn wọn ò ní yí padà. ẹ gángan ni gángan kan bóyá bàtà ni. bàtà kọ́. àgídìgbò ẹ wò ẹ mọ̀ mọ́. agogo wà ń bẹ̀. bẹ́ẹ̀ ni àárò wà ń bẹ̀ àti ṣẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ gbìyànjú yẹn
ohun wọn ò ní yí padà láéláé kò sí bójú ṣe lè pa wọ́n tó. torí òjò kì í rọ kì í jẹ́ kí agogo rọ̀. bẹ́ẹ̀ni kò dẹ̀ ń fọ́ gbá. bẹ́ẹ̀ni ìbéèrè kẹsàn-án tó jẹ́ ìkejì. Odò bàbá mi kan láéláé odò bàbá mi kan láéláé ẹja kan ṣoṣo ní gbénú ẹ̀. Olódò kì í pa olódò kì í jẹ ẹja kan ṣoṣo òun ló wà ń bẹ̀. Àgọ́ ara gan ló tún wà. Nǹkan tọkọ mi sọ. Ó yá òun ni kí ni. kò ṣeé sọ síta. iṣẹ́ tí ò ṣeé síta. torí àgọ́ ara tó ń gbé yẹn bẹ́ẹ̀ ṣe ti sọ pé ẹja kan ló ń gbé bẹ́ẹ̀ bóyá nǹkan ọmọkùnrin. kì í ṣe nǹkan ọmọkùnrin. ìdòrò yẹn nìkan ṣo ló ń dá dúró. Odò ni odò nínú odò ló wà. nínú odò nù. bẹ́ẹ̀ ni. ṣódò wà lára ni. bẹ́ẹ̀ ni tí n bá sọ̀túnmọ̀ ẹ̀ fún yín ẹ máa mọ̀. Ahọ́n tó wà nínú ẹnu ẹ mọ̀ pé itọ́ kò lè má kò gbẹ lẹ́nu ẹ lè pa ahọ́n ẹ lè já ahọ́n òun nìkan lẹ́ja tó wà nínú odò yẹn. péyín bá gé báyà á dijú mọ́ rí. ẹ ṣe. kò burú. Ìbéèrè ìkẹrin tó wá jẹ́ ìkẹta. Bẹ̀m̀bẹ̀ bàbá mi kan láéláé bẹ̀m̀bẹ̀ bàbá mi kan láéláé igba ọ̀pá là fi lù ú lẹ́ẹ̀kan ṣoṣo nítorí kò ní dún bẹ́ẹ̀ kò ní ya kí ni. ọ̀pá ẹ̀dùnsọ̀nà. ṣe bẹ̀m̀bẹ̀ bàbá mi kan láéláé bẹ̀m̀bẹ̀ bàbá mi kan láéláé igba ọ̀pá là fi lù ú lẹ́ẹ̀kan ṣoṣo kò ti torí ẹ̀ dún bẹ́ẹ̀ kò ti torí ẹ̀ fàya. ó lè díẹ̀. ẹ̀yà ara náà tún ni bẹ́ẹ̀ ṣe jókòó igan ẹ̀ ń lù. ẹsẹ̀. ẹsẹ̀ kọ́. bí mo ń lù lọ́wọ́ báyìí ní ìmọ̀. ẹyinjú àti ìpéǹpéjú. ẹyinjú. kí ni mo ṣe fún yín. màmá ìbéèrè lẹ mú. tẹgbẹ́ béèrè tó lè tó yẹ. màmá ní kí làwọn ṣe. ẹ̀yin náà mọ̀ pé ẹ mọ̀ pa nífẹ̀ẹ́ yín àti pé àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n jẹ́ kí ó yé mi pé Yorùbá ó gùn lọ kò sí ẹ̀dá èèyàn kan báyìí. nǹkan tó bá béèrè máa ń dààmú nù ilé. ó wá di tọ̀dọ̀ mi sí. nítorí àwọn ìtẹ́ ẹ mọ̀ nìyẹn ibi táwọn kan mọ̀ dé ibẹ̀ ni tẹlòmíì ti bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni. ìdí tá a ṣe gbé abala ìkalẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ní gbogbo ìgbà kì í ṣe pé ká ní màmá ò gbọ́ Yorùbá ṣé ẹ̀ gbọ́ Yorùbá ní sọ́mọ Yorùbá kọ́ ni yín ni àmọ́ ká túbọ̀ lè máa dára wa lẹ́kọ̀ọ́ nípa èdè àṣà àti ìṣe Yorùbá nítorí a fẹ́ kó parun. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Màmá tí ẹ bá sí lẹ́nu iṣẹ́ kí ni àwọn nǹkan míì tẹ́ máa ń ṣe? Ọ̀pọ̀lọpọ̀ àwọn àlejò tá a bá gbà tá a bá béèrè pé lẹ́yìn iṣẹ́ tíátà ṣé nǹkan míì wà tẹ́ tún ṣe? Wọ́n á ní oníṣòwò làwọn onígbá làwọn ẹ̀yin náà ti sọ rí pé ẹ ṣe òwò ṣé òwò yẹn náà yìí wà ń bẹ̀ àbí nísìn iṣẹ́ tíátà ni? wọ́n ti ṣe òwò sẹ́yìn rí àmọ́ nísìn tíátà gan ò fààyè gbà mí sí ẹ̀rí tí mo kàn gbúra kò fẹ́ àyè nǹkan míì lẹ̀ fún mi. tí ẹ bá wá sí nídìí iṣẹ́ kí ni nǹkan tẹ́ máa ń ṣe láti fi dárayá? lúdò ni mo rà sílé ni èmi ò dúró pé máa ṣẹ̀ṣẹ̀ rí èèyàn bá mi ta ẹni tó bá ń lè wà wẹ́wẹ́ mi nìkan ni mo ń ta nǹkan mi ṣe lúdò ni màá ṣe ní iṣẹ́ méjì. Olúwa ṣeun. torí mi fi gbogbo ara mọ oorun ọ̀sán sùn. ẹ fi gbogbo ara mọ oorun ọ̀sán sùn ó dáa. Màmá àwa ní ìsìn lórí ètò àníta lúdò ó wù mí
láti fẹsẹ̀ rajó pẹ̀lú yín láti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ó dá yín sí ó dá èmi náà sí di àsìkò yìí abala yìí là ń pè ní gbajúmọ̀ ń jó ṣó ti yá ká fẹsẹ̀ rajó màmá ẹ bá mi gbóhùn sókè lọ́hùn mo fẹ́ bá màmá jó. bẹ́tẹ̀ ẹ̀ ṣe ń ṣáàyè ńṣe ló dàbí ẹni pé mo mú yín rántí ìgbà kékeré yín. ọmọ tajọ wáyé olóko jáde. tàbá ṣẹ̀ wá ń bi yín pé ta lẹni tó kọrin yẹn á dàbí ẹni pé àti ẹ̀rí nǹkan sọ ni. àmọ́ ṣe rántí ni tí ó kọrin yẹn. ọmọ kí lorúkọ wọn. Yusuf Àyìnlá Anigilaje. No, Waheed Àyìnlá Anigilaje bàbá ẹ̀ ni Yusuf. Bàbá wọn ni Yusuf Àyìnlá Ọmọwúrà. Òun jẹ́ Waheed. Waheed Àyìnlá Ọmọwúrà Anigilaje. Anigilaje. Kí ni àkọlé àwo yẹn? Owó ń dojí. Màmá ó fi hàn pé ẹ jó ijó yẹn gidi ń gbà. Ire wọlé dé màmá ó ti wá yá báyìí. Òun ní ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ ṣe rí àkókò yìí bó ṣe ń sá eré kò tiẹ̀ sẹ́dà tó yé mọ́ kọ́lọ́hún ṣàánú wa ni. àmọ́ gẹ́gẹ́ bí ìṣe wa ẹ̀yin náà mọ̀ pé àní jẹ́ kẹ́ lọ. tẹ̀ tún fẹ́ ṣe mi bí mi pé mi ò gbà olódò. àwo yẹn màmá dáadáa màmá gbogbo wa ní àwọn ọkọ yín wọ́n ti pọ̀ jù nínú ìdíṣẹ́ tí àtọmọdé àtàgbà báwo lẹ tiẹ̀ ṣe ń ṣe náà. ẹ bá rí lè ọkọ̀ eré kò ní ẹ bá rí lè ọkọ̀ eré kò ní kí ló dé màmá nìkan lobìnrin tó wà nínú iṣẹ́ tíátà ni àmọ́ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run láti ọ̀dọ̀ olóòtú àgbà ìyẹn iléeṣẹ́ wa April Ventures Limited tí wọ́n ṣe agbátẹrù ètò gbajúmọ̀ wọ́n ní ká fún yín lẹ́bùn Dúpẹ́ Cosmetics àwọn náà Alhaja Shine wọ́n ní ká fún yín ní ẹ̀bùn bẹ́ẹ̀ Nafcab Ventures àwọn náà wọ́n ní ká fún yín ní ẹ̀bùn ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ iléeṣẹ́ gbajúmọ̀ ètò náà á túbọ̀ máa tẹ̀síwájú. Àmín. Wọn ò ní rógun ìfàsẹ́yìn. Àmín. Alákòóbá ò ní kó bá wọn. Àmín. Wọ́n á máa gbórúkọ wọn lókè réré báyìí. Àmín. Inú gbogbo ayé á máa dùn ní. Àmín. Ní agbára Ọlọ́run. Àmín. Lóyún kúkọ yìí náà ò ní kú sọ́nà bí èéfì. Àmín. Iléeṣẹ́ yìí náà ò ní kú sọ́nà bí èéfì. Àmín. Mo dúpẹ́ dúpẹ́ tiẹ̀ ṣáṣáyín ọmọ ìyẹ́rẹ́kọ wọ́n ti gòkè òní jábọ́. Àmín. Lọ́lá Ànábì Muhammad. Àmín. A máa pàlọ́ àtàbọ̀ ẹ mọ́. Àmín mà. Iléeṣẹ́ a máa gbòòrò sí. Àmín. Iléeṣẹ́ Nafcab. Iléeṣẹ́ Nafcab. Nafcab ẹ má bínú o òyìnbó pọ̀ jù fún wa. Ẹ̀yin náà ẹ̀ ní jóná. Àmín. Àbámọ̀ aburú ẹ̀ ò ní kó ń di iṣẹ́ yín náà. Àmín. Á túbọ̀ máa lò òkè sí ni. Àmín. Àpadà sábúrú àpadà sí ìgbà kò ní bá yín. Àmín. Nǹkan tó mí tí ò mí nínú nǹkan yín Ọlọ́run ò ní fọwọ́ ìbàjẹ́ kan. Àmín Ọlọ́run. Ìwọ̀nba tó kù kọ́dún parí ẹ túrí tí ń ṣe. Àmín o. Kò wá sẹ́nì kankan tó máa bọ́dún lọ. Àmín. Bọ́dún ìṣe wá dùn tó náà èyí tó ń bọ̀ dẹ̀dẹ̀ lọ́nà yìí á tún wá dùn jù bẹ́ẹ̀ lọ. Lọ́lá Ànábì Muhammad. Àmín màmá ẹ ṣé gbogbo gan ni yín a dúpẹ́. pátápátá tẹ́ ń ṣiṣẹ́ nínú iléeṣẹ́ yìí nǹkan tẹ́ máa jẹ lẹ̀ ń wá ẹ̀ ní pàdé ohun tó máa jẹ yín. Àmín.
ẹ ní kábàámọ̀ ń di iṣẹ́ yìí kí ni mo wá wálé iṣẹ́ yìí fún kò ní jẹ́ tiyín ẹ ní wáyé wá wòran ẹ ní ṣẹrú ẹgbẹ́ yín ẹ ní pòfo ẹ ò ní ròfo ẹ ní gúnlẹ̀ síbi tí o fún. àmín màmá nǹkan ẹyọ kan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ yín tó mọ̀ yín mọ́ òun ni àwọn òyìnbó ńláńlá tẹ̀ máa ń sọ nínú eré àwọn òyìnbó yẹn ni mo fẹ́ kẹ́ fi dágbére fáwọn olólùfẹ́ yín lé. Oh yeah. My friend, people, woman and man. I won't go now. I'm going my home. Torí bí n bá lọ tán, kí n má máa tún béèrè pé ìgbà wo ni wọ́n lọ. I won't go. Pray for me, oh. Make it say, màá gúnlé ayọ̀. Ọlọ́run mama ilé ti yá gbogbo èèyàn olólùfẹ́ ètò Gbajúmọ̀ pray for me o make you say màá gúnlẹ̀ ayọ̀ Adédoyin Kúkọ̀yí ló ń dágbére pé láyọ̀.